Buhari ṣàfihàn owó náírà tuntun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lówó náírà nílé àfi kẹ́ ẹ má jáfara báyìí o, kẹ́ ẹ tètè máa lọ pààrọ̀ ẹ̀ sí tuntun, torí ààrẹ Buhari ti fojú àwọn owó bébà tuntun tí wọ́n pààrọ̀ wọn tá a máa bẹ̀rẹ̀ sí í ná lóṣù kejì ọdún tó ń bọ̀ léde. Látìgbà tíjọba ti láwọn máa rẹ àwọn owó bébà ilẹ̀ wa kan láró tuntun pé àwọn máa pààrọ̀ àwọ̀ wọn, làwọn èèyàn ti ń fojú sọ́nà láti mọ bí owó tuntun náà ṣe máa rí àti irú àwọ̀ tó máa ní. Àmọ́ ní báyìí ààrẹ Buhari ti ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí o, wọ́n ti ṣàfihàn owó tuntun náà nílùú Àbújá. Níbi ìpàdé ìgbìmọ̀ apàṣẹ èyí tí wọ́n máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ni olórí orílẹ̀-èdè wa ti kó àwòrán owó tuntun náà jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kọkànlá yìí. Lásìkò típàdé náà ń lọ lọ́wọ́ ni Buhari dìde tí ọ̀gá àgbà báǹkì àpapọ̀ ilé wa ọ̀gbẹ́ni Godwin Emefiele náà sì dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ń làwọn ọmọ ìgbìmọ̀ alákòóso yòókù tí wọ́n wà nípàdé náà bá dìde, wọ́n ń pàtẹ́wọ́ bí Buhari ṣe ń fi àwòrán owó tuntun náà léde. Mẹ́ta làwọn owó náà. Àwọ̀ búlù ni wọ́n ní 1,000 náírà 1,000 gbé wọ̀ báyìí. Àwọ̀ ewé gírìn tó jọ èyí tó wà lára 20 náírà báyìí ni wọ́n wọ̀ fún 500 náírà 500, nígbà tí 200 náírà ìyẹn 200 náírà wọ àwọ̀ pupa rẹ́súrẹ́sú, ó jọra pẹ̀lú èyí tó wà lára náírà 10 lọ́wọ́lọ́wọ́. Olùdámọ̀ràn fún ààrẹ lórí ìròyìn ayélujára ọ̀gbẹ́ni Bashir Ahmad ló ti kọ́kọ́ fìròyìn léde lórí ìkànnì Twitter ààrẹ Muhammadu Buhari lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pé àwọn èèyàn yóò mọ bówó yìí ṣe rí lásìkò ìpàdé alákòóso tí yóò wáyé lọ́jọ́ kejì. Àmọ́ ààrẹ Buhari sọ pé owó tuntun náà kò tíì di níná o, àwọn kan sì fàwòrán ẹ̀ léde ni o. Ó ló di ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí kí owó náà tó gorí àtẹ táwọn èèyàn yóò sì lè máa lò ó lẹ́nu káràkátà àti okòwò wọn gbogbo, àti pé ọjọ́ 1 oṣù kejì ọdún 2023 tó ń bọ̀ ní gbèdéke láti pààrọ̀ owó tó wà níta yìí sí tuntun yóò dópin. Nípàdé náà Emefiele ṣàfikún sọ̀rọ̀ tí Buhari sọ. Ó ní káwọn báǹkì àtàwọn alówólódù bíi ìyèrè kan tí wọ́n ń béèrè pé kí báǹkì àpapọ̀ sún gbèdéke àsìkò tí wọ́n máa kásẹ̀ owó tà ń ná lọ́wọ́ báyìí tí yóò dówó àtijọ́ láìpẹ́ nílẹ̀ síwájú tètè gbọ́kàn kúrò níbẹ̀. Ó ní kò sóhun tó jọ ọ́, àsìkò táwọn ti fi léde ṣáájú náà làwọn máa kásẹ̀ nílẹ̀. Torí ẹ̀ ó ní káwọn èèyàn tó lówó náà nílé má ṣe jáfara kí wọ́n lọ máa pààrọ̀ àwọn owó náà láwọn báǹkì wọn gbogbo. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.